Bọ̀dá Àjàyí ṣebí ní kí mi tètè kí n fọ iye kí n mọ̀ fọ iye ni o mo dè wò pé kí n bá tètè fọ gbogbo rẹ̀ á tètè wà disco mìíràn kí n tètè parí rẹ̀. Who's that? Who's that? Àwọn náà ń bẹ mí. You are welcome. Rárá o, ẹ máa wọlé o. Ẹ jọ mi láti bomi ìrojú ìrè. Wọ́n ní ẹ lè mọ̀ wá. Òdúlẹ̀yìn ẹ kì í ṣàìmọ̀fọ́ olóko tiwa. Eégún mọ́ ni ènìyàn mọ́. Òkè ẹjọ́ kí ni mo lè ṣe fún yín? Ẹ ṣe mà, wọ́n ní ká wá fún yín ní lẹ́tà ayọ̀ ni mà. Kí ló tí mò ń fi ẹ̀ látàárọ̀ tó gbé kọ́? Fún mi wà bedroom ló wà. O ò ní kúre fún tó sọ ẹ̀. Èmi ń pè ẹ́ láti àárọ̀, o ò gbé kọ́ mi. O wá sọ fún mi nísìnyí pé fún ẹ̀ wà bedroom kan. Jóná níbo ló lọ toró dé báyìí? Ok, ìwọ ṣòṣì lọ àbí? O jáde kúrò nílé o ṣòṣì lọ kúrò nínú ilé o rántí mú fóònù ẹ̀ dání. Ayé bẹ́ẹ̀ kọ́. O já wèrè ni. O ṣòṣì lọ àbí? Àbújá wèrè ń jẹ́ tó kíkí tá ló kúlẹ̀ fún. Tá ló kúlẹ̀ fún. So go play Jenny. Body, I'm sorry. Calm down. Please. Oh, tún ní kúre lẹ́ẹ̀kan sí. Listen. Ibi tó bá lọ. Jẹ́ kó máa rókì lọ́kùn ẹ o because mi ò mọ reason tó ṣe múra báyìí. Tó múra bí ẹni pé wọ́n ń ṣègbéyàwó àbọ̀ ṣòkun lẹ́yìn. O tún wá mú fóònù ẹ. O fi sínú ilé o mú fóònù yẹn dání. Àbí bẹ́ẹ̀ kọ́ do you know how many missed calls tí mo ti fún ẹ tó ti wà lórí fóònù ẹ? Wọ́n ti máa ṣe fún ẹnu lé. Ààrẹ á kọ̀ máa fún imú ẹ̀ máa fi dán nínú ilé. Báyọ̀ lọ́pọ̀lọ́ ọ̀gá lóko oníjẹ̀wùrù alápá má ṣiṣẹ́ lóko alájẹ̀bọ́kọ̀. Bọ́yọ̀ bọ́y olójú kò mú kò lọ ọpọlọ ló fi ń da ọ̀rọ̀ rú ọpọlọ ló fi ń parí ẹ̀. Bọ́yọ̀ bọ́y lọ́gá lóko oníjẹkújẹ. Bọ́yọ̀ bọ́y àfàwọ̀rajà ó rẹwà kó rẹwà ó ṣàtijọ́ ọmọ pupa. Bọ́yọ̀ bọ́y èyí ẹ̀. Pètò olúwa rẹ̀ níyà ni o kó ló mọ̀ báyé olúwa rẹ̀ jẹ́ sí àárín ni o kọ́gà mi kó tè mú òròrí tí ń rò láàárọ̀ kùtùkùtù tí fún olúwa rẹ̀ ti fẹ́ tábì tí fún ti ń jápọ̀ mọ́ra wọn kọ́gà mi sì mọ̀ sí rárá àdá láàárọ̀ kùtùkùtù orí ọlọ́run rárá àdá láàárọ̀ kùtù. ìwé lè rí ibò kí ni ìṣèwèrè rẹ̀ ti ń gẹ̀yìn òfò mọ́ gẹ̀yìn sọgbọ́n yóò tó ọtí ìgbà díẹ̀ náà ló kù fún ọ ayé rò tábí táyé àwọn ọmọ pupa tó kù jẹ́ kádùn kò mú ọ olòṣì mi mọ́ ti ṣe ti ń gẹ̀yìn òfò ẹ̀rí nǹkan. Ṣé màá wá kó ní ilé mi lára màá wá gba ẹni ilé ń dà ṣọdún Ọlọ́run ọkùnrin mi ló lè ṣe. Òótọ́ dẹ̀ ni o ṣe ẹ̀kọ́ mi. I love you baby. I love you too. Bàbá yọ má tàn mí o. Jọ kí mo fẹ́ tàn ẹ́ fún ó ń ṣe ọmọ ológun mọ́ mi nà kí mo fẹ́ tàn ẹ́ fún mi ò lè tàn ẹ́. Mi náà mọ̀ mo kàn sọ ni. That's my baby. Aloko. Ṣé wà okay? Mo mọ̀ wá pa àwọn àkàndán. Ṣé o bínú pé apẹ́ ṣá? Bínú kẹ́ èmi tí mo pé kò lè ya yín kódà bó bá lè ya yín gan yín mo bẹ̀rù pé àbáyé ọ̀gá mi ti ta ni. Ìtumọ̀. Ẹ̀gá tí ẹ̀ mọ̀ kọ̀rọ̀ mi kún ni. Ṣé ìwà tí lè kú ẹ̀? Bẹ́ẹ̀ta.
my later. I like it. Love you, darling. I love you too, baby. Boy, oh boy. Oh yeah, only ya we in December. Boy, oh boy. Wo ní kún January nti ẹ. Ọkùnrin mẹ́ta. Ó yá wá gbà yín. Ọkùnrin mẹ́ta. Oh sexy baby. Feel it, o ti mọ́ lára. Péré ni bá ti máa ṣàgọ́. Má tètè mọ́ péré ni bá ti máa ṣàgọ́. Péré ni bá ti máa ṣàgọ́. Mọ̀ pórí lówó, mọ̀ pórí lọ́la. Mọ̀ pórí lówó, mọ̀ máa ṣàgọ́. Má tètè mọ̀ péré ni bá ti máa ṣàgọ́. Ọ̀gá mi ò bá tètè mọ̀, ọ̀gá mi ò bá tètè mọ̀, ọ̀gá mi ò bá tètè mọ̀. Bọ́ọ̀bọ̀! Torí gbogbo obìnrin lé wọn kiri wọn bó máa ń ṣàgọ́. Mo tètè mọ̀ pórí ni gbogbo nǹkan Máa ṣàgọ́. Ìbá tètè mọ̀ péré ni ìbá ti máa ṣàgọ́. Aláìrí rẹ̀ mi. Èèyàn lè lági láàárọ̀ kùtùkùtù náà kọ́ mọ́ rẹ̀ tó tó kórè ẹ̀yìn ọ̀gá. Sẹ́wọ̀n pé jílẹ̀ lórí láàánú. Kí ni ẹ̀yàn kọ̀ wá? Ọ̀dọ́ Glory ni Glory dá ẹ lọ. Lóko Ṣá. tó bá múnú bí mi, àtẹ bíréèkì mọ́lẹ̀ lẹ́ẹ̀kan náà wá. Àní kò bọ́lẹ̀. Wọ́n á fi ẹsẹ̀ rẹ̀. Ọ̀gá òótọ́ ọ̀rọ̀ bí ọmọ ìyá àsọkú sọ yìí. Nígbà mo ń sọ fún yín ní ìsìndẹ́ ẹ̀fẹ̀ gbọ́ tèmi mọ́ tí ọ̀dà ẹ̀yẹ búra bí nǹkan kan bá ṣẹlẹ̀ ń bí ẹ lọ. Níbo ni ẹ? Lọ́dọ̀ Glory ni Glory. Ẹ búra. Nothing happen. Nothing happen. Ẹ búra. Ẹ búra ọ̀gá. Mo ní nǹkan kan ò ṣẹlẹ̀. Ọ̀gá ẹ dákun rí mò ń fọ mi gbogbo fún mi ti ń jágọ̀ báyìí ìfún ti ń tà mí. Ọ̀gá ẹ sọ ní ibi mò ń pa mí ọ̀gá. Àwọn tó bá wá anybody ló lè fẹ́ nínú wọn sọ. Ọ̀gá Ọmọ ìròyìn ọmọ tí wọ́n tán. ibi mò ń pa mí báyìí. Ẹbí wọn sílẹ̀ ẹjẹ́ kan máa sọ lọ. Ọ̀gá ẹ dákun torí Ọlọ́run mo fọ́ lọ́run bẹ̀yìn ẹ dákun ẹ já wábi kan tá a ti jẹun. Wọ́n lè bẹ̀bẹ̀ àbí? Ọ̀gá wọn lè bẹ̀bẹ̀ ẹ tẹ́ mọ̀ pé ìlú gbanámú tẹ́ mọ̀ pé ìlú ń jìnnà díẹ̀ ká wábi kan tá a ti jẹun tá a fi nǹkan nítorí gbogbo òfin ti ń ta mí báyìí ọ̀gá. Ẹ gbalẹ̀ ìbò ń bomi lẹ́ẹ̀kan ni. Nítorí ọ̀gá Àbí? mo ní ẹ dákun mọ́ mi nítorí Ọlọ́run. Àjọ lójú máa pa ẹ̀kọ́. Ọ̀gá ẹ dákun ẹ já wábi kan tá a jẹ ẹ dákun torí Ọlọ́run. Tèmi àtọkọ mi bá dé Jákàtà báyìí nílé ìtura tá a bá dé sí. Àkọ́kọ́ lọ wẹ̀, àwa nura, àwa wọṣọ ká tó wá ṣeré jáde. Ní tòótọ́. Bẹ́ẹ̀ni. Àti sùúrù. Ẹ wo gbogbo ayé ẹ jẹ́ kí n change colour paint mo fẹ́ mú nulẹ̀ kó lè máa dán ṣáì. Ó dà bẹ́ẹ̀. Ṣé wà ókè? Mo wà pa. Ṣé bá fẹ́ mú nǹkan ẹ mú nǹkan o. Àdé máa mú mọ́sù. Èmi máa mú lẹ́ǹkan kan tá a bá ti ṣiṣẹ́ tán. Yéè iná wọn ń pa ara yìí máa ṣe chámchámchám yá ṣe yìí. Fúyẹ́. Yá ṣe yìí. Ó ga. Ó ga gan mò ń bọ̀. Báyọ̀ ń ṣiṣẹ́, Báyọ̀ ń pawó, lóko lọ́mọṣẹ́, lóko ń pawó. Ọgbọ́n náà fi ń tọ́, ọgbọ́n náà fi ń parí ẹ̀. Báyọ̀ bọ̀yì ọlọ́gbọ́n lórí. Báyọ̀ ń ṣiṣẹ́, Báyọ̀ ń pawó, lóko lọ́mọṣẹ́, lóko ń pawó. Ọgbọ́n náà fi ń tọ́, ọgbọ́n náà fi ń parí ẹ̀. Báyọ̀ bọ̀yì ọlọ́gbọ́n lórí. Iṣẹ́ lóògùn iṣẹ́.
paru-paru pé a lè ta ń bí o a lè ta kọ́bọ̀ ń bí. jáde ló bá lè wọ́n. Bye, oh bye. Bàbá, àní kí ló ṣẹlẹ̀ ń lò tí gbogbo ìlú fi dá pààrọ̀ àbí kí ló ṣẹlẹ̀. Bọ́ọ̀ o bọ̀. Bàbá. Wo ó sí ọmọ rí rẹ̀ tó ń sì sọnù. Ẹ̀yin sọ tó ṣẹlẹ̀ fún mi. Mẹ́wàá ṣẹlẹ̀ o. Lóòótọ́ ni bàbá pé 15 ó tó bí ojú bẹ́ẹ̀ lọ. Ṣoṣo ó lè tún yẹn ni. Àgbàlejò ọ̀ràn ni o. Ẹ̀dọ́ n tó bá ṣẹlẹ̀ gan-an ni ẹ wí fún wa ẹ̀sùn tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gan. Inú káàmì náà mo kúkú jókòó sí ní ààyìn náà mọ̀ wá ìlàlejò ń wọlé ó ní òun òòṣà bàbá. Ǹjẹ́ irúṣẹ́ kí a ló ń ṣe? Ó ní òòṣà bíbọ oníṣẹ́ tó ń ṣe òun ò níṣẹ́ mi tó a sì kí káàbọ̀. Kódà àwọn olóyè mi wọn ò tiẹ̀ fi ó dúró torí iṣẹ́ rẹ̀ ò yá àbí bẹ́ẹ̀ kọ́. Bẹ́ẹ̀ni. Kẹ́ ẹ lè mọ̀ bó ṣe rí náà Ọlọ́run ló ṣàánú wa ó túlù máa lórí tán díẹ̀ ló kù ṣùgbọ́n tó já àgbà fọkọ̀ ìlú ò ní pé àwọn ọmọ tí a ná wọ́n kúkú ń bẹ lẹ́yìn odi tí wọn ò bá sì fààyè gbà wọn ò ní lè máa wá so mèremère tí ẹ ń ṣe nílùú wa yìí fún wa ìlàwá náà bá wo làbẹ́ ìgbà fọkọ̀ ìlú làbá ni wọn ó dúró tá a mọ̀ wípé ntí ọ̀pá wa la fààyè gbà nígbà tí ó dọ̀sán àjẹta ẹ̀yin kọ́ yìí ìta fésù èṣù gbà á. ẹ sì mọ̀ pé tá a bá fẹnu kù sí pẹ̀lú bàbá ńlá bẹ́ gé o. bó ti rí nu ìyá ebi baálẹ̀ lọ́kọ̀ ìlú. Bẹ́ẹ̀ni. a pe ntọ́ bá wí ọ̀dà bí kọ́lọ́wọ́ ṣàyọ̀ wá nínú ọ̀rọ̀ ìta àgbáyé. Ọlọ́run ọyọ̀ wa ẹ mọ̀ ń tọ́ ṣẹlẹ̀. ẹ̀yin ará abúlé ti kẹ́rù lóru ẹ wò mí ẹ ti rójú tán ẹ ń wá ìrójú kiri ẹjọ́ tẹ̀ ń wá bẹ́kùbẹ́kù ṣé mọ́tàyìn ẹnìkan nínú ìlú yìí ó ti pa ewúrẹ́ òòṣà ẹ wò mí ẹ ti wá gun rere kọjá ewé báyìí o ó ti di dandan kẹ́ ẹ fi àyà sọlẹ̀ ẹ ti wá forí jálẹ̀ agbọ́n ó sì di dandan kí agbọ́n ta yín. ètò àwọn ìlú délẹ̀ yìí o ìtí mọ̀ máa ké sí ni o ìyá ta lẹni tó pẹ́rún òòṣà ẹ wá rí n ò bá wọn jẹ́ gbin wọn sì lè kú gbì ẹni ọba pẹ́rún òòṣà ni kò jẹ́wọ́ ẹbí wọn. olóyè àṣẹ ọ̀rẹ́ yìí inú yín bu ni sẹ́mi náà yẹ ká ẹ̀ kọjú sí. ẹ wo bàbá ti ń bínú tí ọ̀rọ̀ bá fi bínú tó báyìí ẹ wo gbogbo olú ilé parẹ́ mo sọ fún yín nìyẹn o ẹ wo gbogbo orí olóyè wọn máa gé lọ lọ́kọ̀ọ̀kan báyìí ni Ọlọ́run ẹ wo ìdájọ́ mi rèé ṣé rí ọ̀rẹ́ tẹ́ dá yìí ẹ gbọ́dọ̀ tán ohun tán rẹ̀ wá rèé láàrin òní sí ọjọ́ mẹ́ta àkọ́kọ́ ọ̀pọ̀lọpọ̀ owó tabua ẹ san ẹ wò mí aṣọ alárànbarà léètò yí ọrùn ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ẹ̀ṣọ́ àti tọwọ́ ni àbí ti bòjú ọ̀pọ̀lọpọ̀ owó tó pọ̀ ẹ ti gbọ́ bẹ́ẹ̀ gbọ́ tí ẹ bá ṣe ikú ni o kí mọ̀ pé ikú ni kìí sẹ́wọ̀n o nígbà tí ń ké tí ń wí àjẹ́ gbọ́dọ̀ fi gbogbo tó wí sí. ẹ wẹ lọ sọ ara yín ẹ sọ ara yín dáadáa bẹ́ẹ̀ náà kọ́ lè kọjú sí mi lè kọjú sí sẹ́mi mo fẹ́ràn òòṣà ni n bàbá ya yín ẹ mọ̀kànlá lè bá yẹ. tí ó ní mò ń ṣe ẹ̀yin tẹ́ bí màá bí ìpàbẹ́ tí ẹ pé wúrẹ́ léwúrẹ́ bẹ́ẹ̀ sọ bẹ́ẹ̀ ní sàn. àbẹ́ ẹ̀gbọ́ bí àlàbọ̀ ọ̀run èwò òòṣà bàbá wọ́n mọ̀ ṣe dọ̀ràn sí alọ́run mọ̀ ni. Ego, are you pondering? Are you pondering what I'm pondering right now? Okoja lakaye. Baba. Mẹ́wọ̀. Ọlọ́run wa ràn wá lọ́wọ́. Ibi ò ní wọnú ìlú ìwà. Àmín o. Ẹ jẹ́ ká fi gbogbo ẹ̀ lọ́rùn lọ́wọ́. Láìpẹ́ láì jìnnà, gbogbo àlọ́ tutù. Boy, Ọlọ́run ràn yín lọ́wọ́ ẹ ràn á lọ
ẹ má jábọ̀ òtún mọ́ lórí. kò lè tú. ẹ̀yin náà ń gbà wọlé ẹ̀yin náà kú rí bí gbogbo ẹ ṣe mọ́ ó ṣe mọ́ ẹ̀ràn lọ́wọ́ ẹ̀. àwa nǹkan ṣe sí. àwọn tó ti sá lọ wọ́n sá padà wá o. ẹ dákun ẹ̀ràn lọ́wọ́ bọ́ọ̀lù bọ́ọ̀lù. Baba, it's okay. Leko? Sure. There's something to talk to you about, okay? Yeah. Oh, me like yeah. Baba? Oh, Ariana. Let's go. bá ti mọ òun náà rí. ṣá mi lè bá ọ̀rọ̀ fún ẹ pé yé mọ́. mo dáràn ọ̀gá ẹjọ́ yé yín ni o kó yá yé yín ni o ṣé rí ṣé a wà gbé odindi ọjà akóyún wá lu yìí láti every versus a wà kóyún dé lu yìí àwa níta kankan bẹ́ẹ̀ a tún kó padà bẹ́ẹ̀ ọ̀gá ẹjọ́ yé yín o ẹjọ́ yé yín ọlọ́mọdé aṣọ òṣọ́ọ̀tì ẹjọ́ yé yín torí bá a bá sì tajà nísìn ẹni kò sówó oṣù ẹ lóluwa rẹ ò ní jẹun ọ̀gá ẹjọ́ yé yín o. Gogo? Sir. I'll do something about it. You do something? Màá wá kó yẹ sí jàre. Okay. Mo mọ̀ pé ń dẹ́n sọnù. Nígbà tí mo gbọ́ do something pé two something lẹ́ ń pè. Ọlọ́run tẹ̀ sí gbogbo ṣọ́ọ̀bù náà ṣíwá àkóso lóúnjẹ náà kò sí nǹkan kan ṣe bá ṣe máa lọ náà nìyẹn. Ẹ̀yàn ká wà bí táà ti wá nǹkan jẹ náà ni. A wá bọ́ sí ọwọ́ kánà bẹ́ẹ̀ àlèrò lóúnjẹ kan bí ètò ẹ̀jẹ̀ kan lúwa rẹ̀ jókòó tí ó mú nǹkan síkùn. Bye oh bye. Bá fún ọmọ mi yóò mú ọ̀fẹ́fẹ́ ni. Ìgbẹ́ bára bá kú látọ̀ orí sọ̀rọ̀ wọ́n mú ṣe é pọ̀. Mo gbọ́ pé wọ́n ní wọ́n lọ rè kó àwọn ọlọ́pàá wá. Sáà wo? Ẹ bá lọ́wọ́ kọ fún ọ̀dọ́ Ògbómọ̀ṣọ́, ògbó bàbá wọn lọ. Àwa fúnra wa lágbára wa lẹ̀ lọ́wọ́ àwọn amúnisìn. Èmi sọ̀hún, mo tú ẹgbẹ́ Àgbẹ̀kọ̀yà ká. I will deal with you in a different way. Ibú bàbá ló ń wọ́n pa wá àwọn náà sì pa bó bá. Èmi Àdìsá tẹ̀ ń wáre òjì mọ̀. Èmi ń sọ fún wọn bóyá tí ń dùn wọn ní báyìí. Kí ògbórá mọ sáré ni mo sá ni o. Ọya mo wo orí ẹjẹ rẹ̀. N wò ni mò ń wọ ẹ dákun o. A mọ̀ lọ sí mọ́sálásí láfẹ̀jùmọ́ kùtù háì. Ẹ fọwọ́ gbọ́. Ìwọ tí ìwé ilé rẹ bá ń bẹ lọ́rẹ̀ bọ́ apá àbáyé n ò ní ìwé ilé lọ bọ́ apá àbáyé. Ó gbé ẹyẹ obìnrin ẹ fẹ́ ìlélẹ̀ kẹ́ẹ̀kọ́jú sọ̀rùn. Ilé ẹjọ́ yìí pa á láṣẹ. Bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni lọ ikú ni. Twice! I go the straight! Ẹ ń bá mọ̀ pé iṣẹ́ àfin ti sún tóun ò lè sojú àdúgbò ọmọ kọ́kọ́ lẹ́kẹ̀ẹ́ rẹ̀ lẹ́bàá yìí. Tẹ́ ẹ bá ní kó kun lọ dà tí yóò bá ní ṣé kó parẹ́ ẹ̀ ní. Ṣé kó jà? Ẹ jẹ́ oyin ẹ pé pọ̀nkan àbọ̀ lásán. Pọ̀nkan àbọ̀ lásán. Bí ìjọba forí dé ó lè tẹ́sẹ̀ nu bí àjà. Hello, kí ló ṣe fún ẹ tó nà báyìí? Kí ló ṣe fún ẹ? Hello. Ó tún fàmì láṣẹ ó ti ń kọjá ìyẹ máa fẹ́ ìlú ẹ̀ palẹ̀ ó yá fi sílẹ̀ fún oníbàjẹ́ oníbàjẹ́ ó ní mo fẹ́ lòdì ó bá mi fẹ́ òṣì. Kí ni problem tó ní? Kí ló ń wọ́ ṣe fún? Wọ́n gbàgbé bí ìlọrin gbà tí mo fi bèbí ṣe yìí. Just imagine ṣe ìwọ lẹ kó fi bèbí ṣeré ní àbírú ilé ó yá gbé bèbí ẹ̀ fún un. Ó dà pé ò lẹ́kọ̀ọ́ rárá tọ̀ èmi ni mo ń bẹ̀ sọ̀rọ̀ tó ń wo mi báyẹn. Oh, stupid. What I call quiet. What do you give it to me, my friend? Maybe beer. Ibo ni wọ́n lọ? Ilé wa mi. Ó yá máa lọ sí lẹ́ǹtì ẹ̀. Màá mú wọn tiẹ̀. Tó bá ti dé lẹ́ǹtì ni kò pa.
Nami. Nami. Ọ̀pá mi. Kìíní sílẹ̀ aṣẹ́wó gbọ̀kọ̀gbọ̀kọ̀ fi bọ́yọ̀ bọ̀ sílẹ̀ tèmi. Ṣé kí fowó kásẹ̀ lọ́wọ́ ni? Sílẹ̀. Ẹ gbà mí, ṣé nítorí ọkùnrin lásán lẹ ṣe fẹ́ jára yín sí òhò? Ọkùnrin tí ò já mọ́ nǹkan kan lẹ ṣe fẹ́ para yín àbí? Bọ́yọ̀ kì í ṣọkùnrin lásán. Ọkùnrin tó le koko ni, tèmi dẹ̀ ni. Ó ti yé mi. Nítorí ọkùnrin lásán lẹ ṣe fẹ́ para yín. Oníranù ní mi ní time. Mi ò ráyè o. Ẹ lọ ni. Mi ò ní lọ. Ẹ wá bá mi ṣàlàyé fún pé tèmi ni bọ́yọ̀. Wèrè ọlọ́kọ. Ṣé fún nǹkan tó ṣe yìí? Wà á dẹ̀ dààmú. Kò sí nǹkan tó lè ṣe. Ara mi Má lè ṣe kankan. Má fi ara mi rẹ̀. Aṣẹ́wó gbọ̀kọ̀gbọ̀kọ̀. Fọkọ mi sílẹ̀. Aṣẹ́wó èmi wọ́n bá mi dọkọ̀. Wà á gbà. Olóṣì. Ike mi dà wèrè. Ẹ gbọ́ lọkọ̀ ìlú sẹ́mọ́sẹ́ mọ́ lẹ́yìn tí ń bọ̀ ẹ̀ wá tún bí mi. Má bínú, inú mi ti pò pọ̀ ní wàhálà náà tó gẹ́. Irú òṣàwọ̀ àlélẹ́ yìí. Kẹ̀mọ̀ bẹ́ẹ̀ bá ti bá sọ, ìwọ̀nba ń taari tẹ́ ẹ bá gbé fún. Ẹ tó fowó díẹ̀ taari. Àwọn ẹrù náà dà. Gbogbo níta àrísàjọ náà nì. Nígbà tó gbálé tá a gbàtà a tó rí ọ̀wọ́ owó ìdí ẹ̀ pé ká tún ekun fún wọn. Dákun bá ní gbà bẹ́ẹ̀. Kí ni kí n fi àwọn kinní ṣe? Ìwọ̀n bá nǹkan kékeré lẹ́ni kẹ́mi wá gbé ó dàbí pé ẹ ti fẹ́ kú. Ọ̀rẹ́ mi. Ta lọ̀rẹ́ yín? Ẹ wò mí ò ń ṣe ọ̀rẹ́ arúgbó. Dákun ọ̀rẹ́ wa. Mo rò pé ẹ ponú. Gbogbo yín lẹ́kùn tán. Bẹ́ẹ̀ ṣe dàgbà tó tẹ́ ẹ̀ bá nílà ka kò yẹ kẹ́ ẹ retí gbọ́rọ̀. Mo ní mi kì í ṣe ọ̀rẹ́ arúgbó. Ẹ wò ó tẹ́ bá tẹ́ mi sùn máa kọ́ àdàbọ̀ yín lórí o. Ẹ wá jẹ́ sọ kinní kan fún yín. Ṣé mọ̀ pé ẹyọ kọ̀ọ̀kan báyìí ni ọmọ wo máa ń yọ? Ẹyọ kọ̀ọ̀kan lẹ máa yọ tán lùlù èmi ni mo sọ bẹ́ẹ̀ fún yín. Tí ó bá da ẹ lójú máa torí ẹnìkan bẹ̀rẹ̀ máa kọ́ bu ẹni mi ládàá lórí mi. Bàbá mi dákun o. Òṣàbàbà dákun. Dákun òṣàbàbà. Stop it. Stop it. Kí ló dé dákùnrin? Torí kí ni? Ẹ jọ ta ni idiot olójú funfun yìí. Àbólórí bú ni ọ ni. Wọ́n wá padà sẹ́yìn tẹ̀lé. Officer, tell them. Ọ̀rí pé mo rí. Yóò yan ọ̀pá ní ìsìn. Ọ̀gá ẹ mọ̀ tí yẹn ẹ fi wèrè lẹ́mọ̀ yìí. Tó bá ṣe anyhow. Gbẹ́gí ní ọwọ́ yẹn rẹ̀. Àfihàn fọ orí ẹ̀. Officer, disarm him. Gbẹ́gí ní. Bọ́bá ẹ̀ lè ṣe wọn ń ba ayé rẹ̀ jẹ́ ìpín. Ẹ wò ṣẹ́ṣẹ́ wò yìí. Olè gbájú ẹ̀. Ṣẹ́ṣẹ́ wò yìí. Wò ṣàkọ lórúkọ ẹ̀ o. One more word from me and I'll shoot you. Officer, show them. Ọ̀gá mú un bọ̀. Bàbá, ẹ wò. Mo ṣe mọ̀ pé àwọn ará àbáyé gọ́ṣà. Because tó bá yẹ kó àti ètò wa mọ̀ ni ó yẹ ká ti wọnú ìlú ìsìpẹ́. Àbí kí lẹ think? Ọ̀sà bàbá ìwọ ló ti fà á. Àtìgbà tá a ti kúrò nílùú tó wà lẹ́gbẹ̀ẹ́ Èkìtì yẹn ló yẹ ká ti wá síbí báyìí Ọlọ́run á ti jẹun jù. Bọ̀ ó jọ mí lójú èmi náà rí pọn gọ̀ bọ̀ tí wọ́n bá gọ̀ ni nítorí gbà ní pé mo ti kú nìyẹn tí wọ́n dẹ̀ rí mi rí. Ó fọ́ ní sà ọmọdé òde bíi ẹrù lẹ́rù ò bá nítòsẹ̀ lọ́jọ́ yẹn ló bá wọn lẹ́rù wọ́n á gbà fún wa ni. Ẹ wo ẹ jẹ́ ká fi hàn lẹ́nà ṣẹ́rin tí èmi ń think lélẹ̀ a gbọ́dọ̀ change game yìí because tá a bá wọ ìlú mi n ta ṣe ń bí kọ́ la máa ṣe lọ́hùn ó possible kí nǹkan tó ṣẹlẹ̀ ń bí kó ti tàn dọ́hùn yẹn. Òótọ́ ló sọ o báyìí playing game yẹn bí báyìí tó tọ́ òkìkí àti tàn kiri ẹja wà another game. Yọ ẹ wá jẹ́ ká fi gbogbo ilé ilẹ̀ abúlé ta lọ last èló la game. Àti ìrówó a máa rí bí 100. Kí ló fẹ́ ṣe? Ṣé o mọ ìyàwó rẹ̀? Wọ́n lè lọ́mọ alábíbá kan yẹn máa kọ́. Eléri ibú ni. One more word from you. Okay, ẹ dákun gbogbo àwọn olè ń jìbìtì báyìí ẹ já lọ bẹ́ẹ̀ni wọn fógun náà. Ẹ wo ogún ọ̀fẹ́ lórí tèmi. Ẹ ti máa wo ìtẹ̀lé wọn rí o àkọ́kọ́ tí ń lọ náà ni o ìmọ̀ pé ó lè làwọn dèdèrè ń jà ní bá ti tẹ̀lé wọn fún mi. Àtijọ́ ṣe tipẹ́tipẹ́. Olóṣì ni olóṣì.
olóṣì orí gbígbà sórí béèyàn bá ń bá àwọn dìdìrín rìn téèyàn bá ń bá dìdìrín téèyàn ṣe pẹ̀lú dìdìrín òun tó ń fúnra rẹ̀ kan ọba dìdìrín dìdìrín ni ọ ṣá ó pa ọ̀gá ẹ̀rí kórìí rẹ̀ sún sẹ́yìn ó parí. o ṣeun gan-an okú àgbálẹ̀ wa àdúpẹ́ àmọ́ bá a ṣe lè dúpẹ́ tán fún ọ ni ìwọ lọ gbà wálẹ̀ nù gbèkùn tí tá a kó sí lọ́wọ́ òòsà bàbá àbí kí ni wọ́n ń pè é. wọ́n dúpẹ́ sẹ́ gbọ́ wọ́n dúpẹ́ èyí dẹ́ lè ṣe fún anigẹ́ wọn bá wà àwọn kódẹ́ẹ̀tì tí àwọn kó wá sí ìlú. ṣe ra àwọn ọjà April Ventures débẹ̀ ni tẹ bá ti ń bá wa ra àwọn ọjà wa ó ti tàn olúwa máa pẹ̀lú ẹ ṣé gan ni ẹ ṣé gan ni Ọlọ́run lè ṣe. bàbá ẹ dákun ẹ jẹ́ lọ rí bí orí wọn fógun. ibẹ̀ náà lápọn lọ. ibẹ̀ lápọn. lọ́gọ́ ṣe náà mà bàbá ẹ má dá ló ń jàre orí ẹ kú díẹ̀ kò pé ni ṣe rí tí nǹkan bá ṣẹlẹ̀ ẹ má jẹ́ ká máa dájọ́ lọ́wọ́ ara wa irú àwọn ọ̀daràn tá a mú yìí ẹ jẹ́ ká kó wọn lé àwọn agbófinró lọ́wọ́ káwọn agbófinró mọ tán máa ṣe pẹ̀lú wọn wọn á gbé wọn lọ sílé ẹjọ́ adájọ́ kí ni adájọ́ àfíà tó bá tọ́ tó bá yẹ wọn fi jẹun. à ń dáná sun yẹn yẹn jungle justice náà pé kò lè dá tó justice ẹ jẹ́ kí n pe àwọn agbófinró. ayé rẹ ta agbófinró lọ̀gá mi fẹ́ pè. ẹ lọ́fíìsà báwo ni nǹkan tí mo ṣàlàyé fún ẹ tẹ́lẹ̀ yẹn Ọlọ́run ti bá wa ṣe àti rí àwọn ọ̀daràn yẹn mú bẹ́ẹ̀ ni ibẹ̀ náà mo wà ń sìn o ṣe ọ̀rẹ́ mi all right ẹ ṣe. sọ́wọ́ àṣùṣù àlọ́gá mi pé òun ti ẹ̀ tánu àṣùṣù. ọmọ fún ọ lọ. ryan brain ẹ wò mo ti pe àwọn ọlọ́pàá àwọn agbófinró adébí wọn kó wọn lọ. ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ẹ ṣé o ẹ ṣé o. ojú yóò rí màbọ. ẹ ṣeun ẹ já mọ rọjà yín o ẹ já mọ rí. olójú kò mú kò lọ ọpọlọ ló fi ń da ọ̀rọ̀ rú ọpọlọ ló fi ń parí ẹ. bọ́yọ̀ bọ́yọ̀ lọ́gá lóko oníjẹkújẹ bọ́yọ̀ bọ́yọ̀ àfàwọ̀rajà ó rẹwà kó rẹwà ó ṣàtijọ́ wọn pupa. bọ́yọ̀ 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 lọ́gá lóko oníjẹkújẹ o. Àdùkẹ́ ọmọ oko pé wọ́n mi lọ àánú rẹ̀ ló ṣe mí o àánú rẹ̀ ló ṣe mí. Báyọ̀ ó pa ẹja rọ̀ gidigba lórí pápá. bọ́yọ̀ bọ́yọ̀.